lẹ́yìn rẹ ìwọ náà tún ni bàbá lẹ́yìn rẹ ìwọ náà tún ni ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn ayé farati ó dúró kò farati nǹkan kan lẹ́yìn rẹ o ọlọ́run ìwọ ló tún kù tó olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù ó mú mi lọ sí àwọn ọmọ dídákẹ́ rọ́rọ́ ó ń tu ọkàn mi lára ó mú mi lọ sípò ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bí ẹ̀mí tilẹ̀ rìn láàrin àfonífojì òjijì ikú èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ olódùmarè wà pẹ̀lú èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè ọgọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n dùn mí nínú ìwọ tẹ́tà mi ló jẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá mi gbogbo ìwọ da òróró lé mi ní orí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú báyìí náà ní ọmọ tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbé de olúwa láé àti láéláé àmín. ìbà olódù ọmọ àrè alágbáńlá tó ṣolé ayé lókè níwọ̀n ìyá dúdọ̀pá tí máa ń gbani nígbà táyé bá kọni sílẹ̀ àìkú àìsá olódù ọmọ àrè ọba tó ń ṣohun gbogbo ní tìyanu ẹ̀rù jẹ̀jẹ̀ ọba tó ti wà káyé tó wà olódùmarè ọba tí ń bẹ nígbà táyé ń bẹ ọba tí ọmọ wà nígbà táyé ọ̀nẹ́ sí mọ́ olódù ọmọ àrè tó pàǹtẹ̀tẹ̀ iṣẹ́ mọ̀ tí ọ̀jábọ́ tó fìdí ayé sọlẹ̀ sórí omi kàá tí ó sì lè yí rárá arúgbó ọjọ́ àdàgbà mọ́tẹ̀pá àdàgbà mọ́ lo gíláàsì ní bàbá mi létí ọ̀fẹ́ olódù ọmọ àrè ọba tí ń fọba jẹ ọba tí ń rọba lóyè tí ò sí bàbá ńlá kú bàbá èèyàn kan tó lè bó Olódùmarè léèrè wò gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo mo kí yín o ẹ kò gbélédùn wá ti pé orí àṣàlámù àlékún gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo àlàáfíà fún yín o gbogbo ẹ̀yin ẹlẹ́sìn baba ńlá o ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé mo kí yín àbọrúbọyè yọmọdún yín ṣe láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá mo kí gbogbo yín ẹ kú suffering and smiling láṣẹ Èdùmàrè gbogbo àwọn tí ń fi ọwọ́ ọlá gbani lójú tí ń jayé fàmílédè ìtútọ́ tí ń bẹ láàrin wa Olódùmarè ọba wa gbàgbára lọ́wọ́ wọn láṣẹ Èdùmàrè gbogbo yín ilẹ̀ Yorùbá kò tù òdìrè lórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá mo kí gbogbo yín ẹ kú bélédùn wá ti pé orí láṣẹ Èdùmàrè gbogbo èròǹgbà ọkàn wa ní ìrere Olódùmarè ó jẹ́ kó wá ṣèmọ̀ṣẹ́ ní kíákíá ní kánmọ́nkóbó láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo kí gbogbo yín o ẹ kú bélédùn wá ti pé orí láṣẹ Èdùmàrè ẹ ní pòfo ẹ ní ròfo wàhálà ìdààmú kókó jàǹjà kò mọ̀ ní jẹ́ ti yín nílé ayé tẹ́ ẹ wà yìí ọkọ̀ tí wọ́n so màrìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín láṣẹ Èdùmàrè àwọn Yorùbá gbọ́ wọ́n sọ pé ìran ńlá nítojú ìyá ẹ̀ kó ìran kan níṣì nítojú ìyá ẹ̀ wẹ̀wù ẹ̀jẹ̀ ọmọ yín ò ní tojú yín kú láṣẹ Èdùmàrè ẹ̀ ní fọwọ́ gbòkú ọmọ ṣe láṣẹ Èdùmàrè ẹ̀ mà ní mọ bójì ọmọ gbogbo ẹ̀yin tínú yín bá ti ń dùn sí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè láṣẹ Èdùmàrè ẹ̀ ní rógun ìdààmú ẹ̀ ní rógun wàhálà ikú ọkọ ikú ọmọ ikú aya ọ̀ní jẹ́ ti yín láṣẹ Èdùmàrè ojú yín tẹ́ fi ń wò mí ọ̀sìn ní ìrẹ́lẹ́dẹ̀ yín etí yín tẹ́ fi ń gbọ́ mi ọ̀ní fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. mo dé o mo tún dé ká mo dé bí ègbó fẹnu ọkọ̀ sọlẹ̀ mo dé sórí ìkànnì àdìtú ọ̀rọ̀ TV náà ní èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè yín náà ni mo tún dé lónìí mo dé kólókó ọmọ lè roko mo tún dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo tún pè yín lónìí o ó yẹ ìsáré tètè wá jẹ́ mi ní o tèmi ẹ̀yin àdìtú ọ̀rọ̀ ò pè yín fúkú wọn ò sì pè yín fárùn láṣẹ Èdùmàrè ẹ̀ní kúkú òjijì ẹ̀ní bá wọn kú wájá ṣe é kú tó ń dògbóró ẹ̀mà ní bá wọn wọlé bágùntàn ṣe é wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn ẹ̀yin olólùfẹ́ mi ó yá ẹ bá ń gbá kó tí ẹ bá wá nǹkan fìdílé èmi ọmọ yín náà ni mo tún dé lónìí o mo dé sí yín lọ́rùn ó yá ọ fẹ́rẹ́ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ó yá gbé ipá kà tó ibo mo dé o Ìgbókíà ibi tá a fẹ́ lọ náà láwa wọ́n ti wà nílùú Ìgbókíà báyìí gbogbo ẹ̀yin ará Ìgbókíà ẹ kú ilé o mo kí gbogbo yín àdìtú ọ̀rọ̀ ti dé sínú ìlú yín báyìí mo kí yín ẹ kú ilé nílẹ̀ Yorùbá kò tu òjìire oríṣiríṣi nǹkan ní í ṣẹlẹ̀ ní apá abòmẹ́ ẹ ra àwọn Fúlàní tí ń yọ wọ́n lẹ́nu wọ́n ń pa wọ́n sì ń jí wọn gbé wọ́n sì ń béèrè ránsọ́ọ̀mù ilẹ̀ Yorùbá kò tu òjìire náà nu apá abẹ̀kan nu
apá abọ̀mí nílẹ̀ Yorùbá kóòtù òjíire ẹ̀rà lágbára kan tí ó dúró níbẹ̀ yóò dúró gidigba ní pẹ́ṣẹ́ gbogbo ẹ̀yin mẹ̀kúnnù gbogbo ẹ̀yin jẹ́ ẹjọ́ mọ̀ọ́lú ẹ̀rí gbádùn ṣẹ́ yóò sì mọ̀ fọwọ́ lágbá gbogbo wọn lójú yóò mọ̀ lopọ̀ yóò mọ̀ lo agbára ṣe é ṣe mọ̀ pé kò sẹ́ni kankan tó lágbára níwájú Olódùmarè ọba ògo ọba dániwáyé Olódùmarè ló ní ohun gbogbo lódù ó ní ọmọ àrè tó jẹ́ wípé Olódùmarè o àmọ́ tó ṣe o ìbàrẹ̀ òun ṣe kábíyèsí Olódùmarè mo ṣe dàní ṣákìrì Olódùmarè lẹ́yìn Olódùmarè náà ló tún kù ẹ ń bá sọ pé òṣò Olódùmarè ẹ dákun ẹ bá ń sọ fóńtọ̀ ẹni mo náà ti pàdánù ọpọlọ ti ṣá fún Olódùmarè ń bẹ bíi tàtijọ́ àwa ni ẹja sin Olódùmarè ká sìn bá ṣe ń sìn látijọ́ kó lè máa gbọ́ tiwa dáadáa mo dé sí yín lọ́rùn nílùú Ìgbókíà gbogbo ẹ̀yàn ọmọ Ìgbókíà lẹ́ẹ̀kan sí ẹkú ilé o iṣẹ́ tó Olódùmarè gbéná wa ni ó gbéná wa káàkiri ilẹ̀ Yorùbá kóòtù òjíire ni gbogbo bí tí wàhálà ìdààmú bá ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kóòtù òjíire báwo a bá ti débẹ̀ Olódùmarè ò ní wo tọjọ́ orí wa yóò sì fà wá ṣe gẹ́gẹ́ bó Olódùmarè ṣe rán wa iṣẹ́ pé ká mọ̀ ṣe tá a sì ń ṣe nílànà Olódùmarè sì ní kìí ràn yà ń ṣẹ́kọ́ mọ́ fàyà tí Olódùmarè nígi lẹ́yìn ọba wa tí ò jẹ́ káwa owó àṣìníwó gbogbo ẹnikẹ́ni èèyàn tá a bí nínú obìnrin tàbí tá a fa bẹgbẹ̀ bí ẹ̀ bóyá oògùn ló gbọ́kànlé ni o àbí nǹkan míì ló gbọ́kànlé tó wá sọ pé òun ó ṣe àwa ní ṣùtá tó lóun ó ṣe èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè tàbáyà àbáwọn ọmọ mi àbí ẹbí àtàrà mi ní ṣùtá Olódùmarè ọba ń dá wọn lọ́lá yóò dá lọ́lá àwọn nǹkan kan Olódùmarè ọba ń gbójú lọ́wọ́ ẹ̀ yóò sì bá ń gbapá lọ́wọ́ ẹ̀ yóò gbẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ spíkà tí ń sọ̀rọ̀ nínú ẹ̀ gan jáde Olódùmarè ọ̀tún bá ń bàjẹ́ yóò bá ń já wáyà rẹ̀ kùtùkùtù kò ní lè sọ̀rọ̀ mọ́ bí ọba wa sọ pé ta ní wọlé o torí yọmọ gbénulé yọmọ wòran òde ni bọba wa fẹ́ sọ̀rọ̀ pé ta ní wọlé yọmọ kọ bí àkùkọ ni nígbà tó jẹ́ pé Olódùmarè ti já spíkà tí ń sọ̀rọ̀ nínú ẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe rí fún gbogbo àwọn ọ̀tá mi gbogbo ẹ̀gbẹ́ olólùfẹ́ mi tínú yín dùn sí mi bí ó ṣe rí fáwọn ọ̀tá àtìyín náà nù láṣẹ Èdùmàrè ẹ kú lé o ẹni bá kọ̀ tí ọ̀kí ni kú lé ẹ̀bà ń sọ fọ́ńtọ̀ ń kó ti pàdánù káàbọ̀ gbogbo yín pátápátá tẹ̀ ń wò mí nílẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè adúláwọ̀ ní gbogbo àgbáyé pátápátá èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mọ̀ ń kí yí pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tẹ́ ẹ bá wà lápá ibi tẹ́ ẹ wà níbẹ̀ mo kí yín o ẹ kú ilé tó ìlú Ìgbókíà ni mo wà báyìí Ìgbókíà ń bẹ ní Ìgbókíà local government ní abẹ́ Ògùn state ilẹ̀ Yorùbá kóòtù òjíire náà níbẹ̀ torí Ànàgó ni wọ́n níbẹ̀ Ànàgó sì ní Yorùbá pọ́nbélé gidi ni wọ́n ní nǹkan àṣà tiwọn láwọn Ànàgó kódà bí wọ́n bá kọrin bí wọ́n bá jó gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo yín ilẹ̀ Yorùbá gbogbo yín gbogbo àgbáyé pátápátá lẹ́fẹ̀ẹ́ràn wọ́n ní nǹkan àṣà gidi àwọn òòṣà oríṣiríṣi ń bẹ nílẹ̀ wọn láwọn Ànàgó tó jẹ́ pé kò ṣeé fi ṣeré Ànàgó ẹ̀yà tó jẹ́ pé ẹ̀yà tó dáa tínú Olódùmarè dùn sí ni tó Olódùmarè sì yọ́nú sí àmọ́ àwa ò lè wo Ànàgó kó parun nílẹ̀ Yorùbá torí ń bọ̀ àwọn Yorùbá sọ pé àwọn làádẹ́ẹ̀dẹ́ nígbà táwọn agbọ́n ti ń ṣẹlẹ̀ nílùú Ìgbókíà gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ sì mú mi pé ilé ayé tá a wà yìí Olódùmarè sì ti fún alágbára àti àṣẹ wípé ká dá sọ̀rọ̀ náà á sì dá sí kò sì ní hun wá láṣẹ Èdùmàrè ẹ̀ ń bá ní ohun wá Olódùmarè ó jẹ́ kó nítọ̀ ń dẹni àkọlẹ̀bọ̀ tó mo dé o gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú Ìgbókíà mo kí gbogbo yín ẹ kú lé kábíyèsí tí ń bẹ báyìí a lè pè wọ́n ní ọba Fìdíhẹẹ́ torí pé ẹjọ́ wọn bẹ ń kóòtù ó ń bẹ lé ẹjọ́ ọ̀rọ̀ ọba wọn náà ni ìlú sì ti fẹ́ dahoro kódà
nígbà táwa kọ́kọ́ gbọ́ ó ti lé níbi ọdún mẹ́ta tẹ́mi yìí ti gbọ́n tí ń ṣẹlẹ̀ ńbẹ̀. Olódùmarè sì fún mi ní àǹfààní kan láti lọ síbẹ̀ ní nǹkan bíi ọdún méjì sẹ́yìn. Mo lọ bẹ̀, mo lọ sí ara àwọn iṣẹ́ táwa ń ṣe ni wọ́n ń ṣènáwó kan ńbẹ̀ ni èmi wá lọ ṣe fídíò coverage rìkọ́dì àti fọ́tò níbẹ̀ ara àwọn iṣẹ́ táwa ń ṣe nù. Nígbà mo débẹ̀ tán mo gbọ́ wàhálà tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ ńgbà náà lọ́hùn-ún, ìlú tí ń kan gógó ńgbà náà. Mo wá lọ sí ààfin kábíyèsí, mo ní mo fẹ́ rí kábíyèsí. Kábíyèsí ń bẹ lórí ìjókòó lọ́jọ́ náà lọ́hùn-ún, àmọ́ kábíyèsí ní òun ò lè grant interview kankan torí èmi ń lọ mo sì káwọn ọmọ ẹ̀yìn mi tá a jọ ṣiṣẹ́ mo kọ́ wọn lọ́wọ́ àjọ lọ síbẹ̀ níjọ́ náà lọ́hùn-ún. A sì múra ní múra pé a fẹ́ ṣe interview fún bàbá, a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí. Kábíyèsí yìí ni ó jẹ́ kábíyèsí àkọ́kọ́ tí ó sọ fún mi pé òun ò kí ń grant interview báyìí. Lóòótọ́ a mọ̀ bó ṣe é ṣe kán mọ́ lè grant interview nígbà náà. tó nígbà tí mo déwájú kábíyèsí náà wọn ò lè grant interview tó ìgbà ó tún ṣe gàdà tó tún tó gbà kan àǹfààní tún wà fún mi láti lọ sí ìlú kan tó wà nítòsí Ìpókíà. Mo tún fẹsẹ̀ kan dọ́dọ̀ kábíyèsí, kódà kò jọ lílé ọ̀dọ̀ kan ni wọ́n fi lé wa kúrò lọ́jọ́ náà lọ́hùn. Àtìgbà náà ni mo ti mójú kúrò ńbẹ̀. Àṣẹ Olódùmarè sì rán mi padà bọ̀ sínú ìlú ọ̀hún, ìlú Ìpókíà. Gbogbo ẹ̀yin ojú tó ń wò mí, ojú yín ò ní re lédè yín, etí yín ò sì ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ. tó lẹ́nu lọ́lọ́ yìí a ṣe ọ̀rọ̀ ìtànlú kan tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́, n ò ní dákọ̀ ìlú míì lórí ètò yìí. Ìlú tí a fẹ́ dojúkọ náà là á sì dojúkọ, a sì ṣètò yìí ní ṣókí nítorí a tún sì ń padà bọ̀ lónìí náà tó jẹ́ pé tó wọ́n wàá gbẹnu tán. Èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, mo tún fẹsẹ̀ kan yọ̀dọ̀ wọn ò gbà tó èèyàn bá wọn. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àti wá dé, mo fẹ́ ká làáfíà ó jọba nínú ìlú Ìpókíà, àlàáfíà ó sì jọba níbẹ̀. Nígbà táwa yìí ọba sọ̀rọ̀ oṣù kan gbáko, gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà a fi tó yín létí, a sì sọ̀tàn ìlú yìí bí wọ́n ṣe ń jọba ń bẹ̀. Olódùmarè ó sì fún wa ṣe. Àti ń fimú fínlẹ̀ láti bí odidi ọ̀sẹ̀ mẹ́ta gbáko báyìí láti mọ apá kìíní àti apá kejì ibi tọ́rọ̀ náà wọ́n fi sí ká lè mọ tá a mú wá fún yín, ká má fi fún yín lófegè. Àwa ò sì ní fún yín lófegè. Gbogbo tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu mi báyìí, tẹ́ ẹ sì gbọ́ lórí ètò lórí ọ̀rọ̀ Ìpókíà, ìlú Ìpókíà, òótọ́ pọ́nbélé ni. Torí Olódùmarè làwa ń ṣiṣẹ́ fún. Olódùmarè lọ́ba tó rán mi níṣẹ́, wọn ò sì ní ṣe síbì kan, wọn ò sì ní gbè síbì kan. Bí n bá ṣe síbì kan ó kù mí ó kù Olódùmarè. Ìwà yẹn dodo kábíyèsí ìlú Ìpókíà, orúkọ tí wọ́n ń pè wọ́n nù. Ìwà yẹn dodo, ọba tó bá ti jẹ nílùú Ìpókíà ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ṣùgbọ́n ṣé gbàgbé pé mo dákọ̀ kábíyèsí, mo ní Fìdíhẹ́. Orúkọ tí wọ́n máa ń jẹ́ kábíyèsí ọba Yíṣà Ọláníyàn. Gómìnà náà ló gbọ́pá àṣẹ fún wọn. Ìlú kan tí wọn ò ní dákọ̀ tá ń ṣètò ẹ̀ lọ́wọ́ àti ìparí torí àlàáfíà ti ń jọba, àmọ́ ó sì kù díẹ̀. Ṣé gbàgbé pé gómìnà náà ló gbọ́pá àṣẹ fún wọn? Ṣé mọ̀ pa àti pàṣẹ ṣe dà nílẹ̀ Yorùbá kóòtù òjíire? Àwọn olóṣèlú lókù tí ń darí àwọn ọba aládé nílẹ̀ Yorùbá. Nílẹ̀ Yorùbá tó jẹ́ pé látijọ́ wọn ó ṣe bó ti yẹ kí wọn ó ṣe ni kó lè bá rí bó ti yẹ kó rí. Ṣé mọ̀ pé bá a bá kọ̀ bá a bá ṣe bó ti yẹ ká ṣe kò ní rí bó ti yẹ kó rí. Eku ò sì ní ké bí eku láàrin ìlú, bẹ́ẹ̀ lẹyẹ ò ní ké bí ẹyẹ, ọmọ èèyàn ò sì ní fọ̀ bí ọmọ èèyàn. Àmọ́ bá a bá ṣe bó ti yẹ ká ṣe, eku ó ké bí eku, ẹyẹ ó ké bí ẹyẹ, ọmọ èèyàn ó fọ̀ bí ọmọ èèyàn, ìlú ó sì máa tùbà, yóò sì máa tùṣẹ.
àmọ́ ní ìsìn tá a ti ń ṣe báyìí eléyìí gan ní ìdálẹ̀ Yorùbá Kóòtù Òjíire ní ìdàrú. Gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọmọ aládé, ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire, dákun ẹ máa fọkàn bá mi lọ lórí ètò yìí. Ẹ bá ń share prógrámù yìí kó lè dọ́wọ́ gbogbo àwọn tó yẹ kó tẹ̀ lọ́wọ́ pátápátá. Ẹ sì bá ń subscribe sí YouTube channel mi Àdìtú Ọ̀rọ̀ TV náà ni kò pé méjì ẹ̀yẹ méjì èjà ṣá. Ìwáyé dúdú ńlọba tí ń jẹ nílùú Òkìá. Yíṣà Ọláníyan là ń ṣèfi síbẹ̀ pé kí wọ́n máa jẹ náà nítorí pé àwọn ìlú gangan ti mú ọmọ oyè ẹni tó yẹ kó jọba. Ọ̀rọ̀ náà fẹ́ jọ tìlú tá ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́, ó tún fẹ́ jọ tìlú kan tá a ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ẹ̀ tán lápá Kwara nítòsí Ìlọrin, ṣùgbọ́n a sì fi àwọn èèyàn sẹ́gbẹ̀ẹ́ kan náà. Kábíyèsí yìí Yíṣà Ọláníyan ní bẹ́ẹ̀ báyìí, wọ́n fà wọ́n síbẹ̀ ni. Ìta gbọ́ ni pé kábíyèsí yìí wọ́n yéé ṣe ànàgó, Ègùn ni wọ́n lọ mú kábíyèsí Yíṣà Ọláníyan wá látẹ̀gùn ni pé ó yá máa bọ̀ wá jọba bí yìí, mo fi wọ́ síbí yìí. Ẹni tó sì mú wọn wá kìí ṣèlú yìí nìkan ní tí ń mọ́ bá jẹ, yóò mú wá yóò sì sọ fún gómìnà pé ó yá bá ń mọ́pá àṣẹ kan nú àwọn ọ̀pá àṣẹ tí ń bẹnu yàrá rẹ̀. Èmi ò mọ̀ bóyá gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ń sin ọ̀pá àṣẹ nínú yàrá ni. Bàbá náà wọ́n sì wọlé yóò mú kan yóò fà lé lọ́wọ́ ń dá àgbà náà gbà. Ẹ̀yin wọ́n sì fi lé lọ́wọ́, wọ́n sì ṣe coronation oyè. Àmọ́ àwọn tó yẹ kó jọba nílùú tí wọ́n ti ń retí pé ṣe mọ̀ pé bọ́ba kan ò bá wàjà èmi ò lè jẹ, bọ́ba bá sì ti wàjà dandan ni kí ìlú ó máa ṣe akitiyan bí wọ́n ó ṣe jọba mi. Bọ́ bá jẹ́ pé wọ́n lọ kọ̀ǹsọ́ọ̀tì Ifá ni, bọ́ sì jẹ́ pé òòṣà ni ó yàn, gbogbo ìlú nílẹ̀ Yorùbá ló ní tiwọn ọ̀nà tí wọ́n gbà á jọba. Ṣùgbọ́n àwọn ọ̀nà yìí àwa ò fẹ́ kó parun nílẹ̀ Yorùbá, kò sì ní parun láṣẹ Èdùmàrè. Gbogbo àwọn alágbára ayé tó fẹ́ kí nǹkan àṣẹ̀ṣe wa kó parun nílẹ̀ Yorùbá, Olódùmarè ó máa bá wa pa wọ́n run láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ni ó ṣe rí, àṣẹ Olódùmarè sì ti gùn. Nínú àwọn àmì ìdánimọ̀ wa nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire àti jákèjádò gbogbo àgbáyé, ọba jíjẹ ń bẹ ń bẹ. Àwa nìkan ìran wa ní dádé, ìran wa ní dádé. Olódùmarè ṣohun gbogbo fún wa, ó ṣe lódù ni. Kò sì yẹ ká fọwọ́ ara wa ká fi pa ìṣẹ̀ṣe wa rẹ́, ká fi bàjẹ́, a sì ní bàjẹ́, kò sì ní bàjẹ́ láṣẹ Olùmarè. Àwọn eléyìí, àwọn tó yẹ kí wọ́n jọba gangan láwọn ọmọ oyè ní báwa ti ṣe gbọ́ àtàwọn iṣẹ́ ìwádìí tá a ti ṣe. Ẹ má jẹ́ ń tàn yín, mo ṣiṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ yìí dáadáa. Ọ̀yẹ́ ń ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Ìdí tí ọ̀yẹ́ ń ti bẹ̀rẹ̀ ni pé mo ń ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀ lọ́wọ́. Kódà gbogbo àwọn tó súnmọ́ kábíyèsí bí èèyàn bíi 3 àbí 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti bá sọ̀rọ̀ wípé ọ̀yá ń tó ṣẹlẹ̀ ní ìlú yín lápá ọ̀dọ̀ tiyín, lápá ọ̀dọ̀ Yíṣà Ọláníyan, mo fẹ́ mọ̀. Torí bá a bá kúkú débẹ̀, kábíyèsí ò ní grant interview wọn ní gbọ́ látẹnu wa. Èmi gan ò ṣetán láti lọ bẹ̀, n ò nílò láti lọ bẹ̀. Àmọ́ gbogbo ohun tí n bá gbọ́ látẹnu apá kìíní àtàpá kejì àtàwọn ìlú kéréje àtàwọn tó mọ̀ nípa nǹkan ìṣẹ̀ṣe ìlú yìí ni làwa ó fi ṣiṣẹ́. A sì fi tó gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà létí, gbogbo ẹ̀yin tó yẹ kọ́kàn, gbogbo ẹ̀yin adájọ́ tọ́rọ̀ yìí ń bẹ níwájú yín pátápátá, gbogbo yín ni wọ́n tààgì. Bọ́ bá wá wù yín ẹ ṣe t'Olódùmarè, bọ́ bá sì wù yín ẹ ṣe ti igbákejì. Ẹ rántí pé bá lọ àbọ̀ ń bọ̀. Gbogbo ohun tí kò wá bá sì ṣe nílé ayé, Olódùmarè ó fi bi wá léèrè wò ni. Àti ilé ayé yìí lọ níyàwó ti máa jìyà ẹ̀ṣẹ̀ lọ kó tó di pé ó tún lọ sọ́run, ó lọ ń jẹ́ lọ́kùnrẹ́rẹ́ níbẹ̀. Tó ànàgó ló ń jọba nílùú Òkìá o, kìí ṣègùn. Bàbá Yíṣà Ọláníyan, àgbọ́ pé ègùn nìyí, ṣe lóòótọ́ ni. Mo fún yín lọ́jọ́ kan sọ́jọ́ méjì 48 hours
dandan kọ́ ni kó jẹ́ yín lẹ́fun mi lésì, ó ṣeé ṣe kó jẹ́ àwọn èèyàn yín tó súnmọ́ yín ni wọ́n fún yín lésì. Ọba ni yín ṣùgbọ́n ẹ̀ tí ìjọba nítorí pé kóòtù ni ó dìsáìdì pé ó yá lọ́mọ ìjọba lọ. Ilé ẹjọ́ ni ó dìsáìdì pé ó yá ẹ fi ibi tẹ́ ẹ wà ńlẹ̀, ẹ jẹ́ kẹ́lòmíì ó gorí àpèrè, kẹ́ni tó yẹ ogun bẹ̀. Kò síkú tí ó pàgbà tá à ní pákó lórí ẹ̀ ń bẹ̀, àwọn ò ní kú síbi tá a bá sọ sí, ibi tá a bá ti sọ àní kú síbẹ̀ láṣẹ Èdùmàrè. Olódùmarè ò ní kánjú pa wá, àwọn ò ní kú bájá ṣe kú tó ń tò rúrà ní wọlé bákùtàn ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Ẹni bá wò mí tó fojú burúkú wò mí, ojú náà ṣe fọ́mọ lágbárí. tó Yíṣà Ọláníyan wọn ò bá fọba sí, àmọ́ wọn ò tí ì ní fọba sí nítorí pé ẹjọ́ ṣì ń bẹ nílé ẹjọ́. Ó yẹ kí wọ́n lọ sílé ẹjọ́ ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn, àmọ́ wọ́n ní wọn ò ṣẹjọ́ lọ́jọ́ náà lọ́hùn pé wọ́n ti sùn. Á jẹ́ kẹ́yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ ẹ mọ gbogbo ohun tí ń lọ nípò kíá. Á jẹ́ kí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọmọ ọkọ Yorùbá, kẹ́ ẹ mọ tí ń lọ nílùú ìpò kíá. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n mẹ́yẹ bọ̀ lápò, ẹ̀ ń béèrè pé ṣé funfun ni àbí dúdú. Ẹ dákun ẹ jẹ́ mẹ́yẹ ọ̀hún jáde tán. Mo ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ Ọláníyan Yíṣà tí wọ́n ń pera wọn ní kábíyèsí tí ń bẹ ń bẹ̀ báyìí, ẹ dákun ẹ mẹ́sẹ̀jì WhatsApp number mi ká jọ sọ̀rọ̀, kẹ́ ẹ fún mi ní àwọn details tọ̀dọ̀ ti yín. Àwa ò ní ṣe síbì kan, torí pé gbogbo bí mo ṣe ń gbìyànjú láti bá yín sọ̀rọ̀, ó dàbí pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀. Èyí ò sì ní kémi mọ́ ṣètò tó yẹ kí n ṣe. Mo ti bẹ̀rẹ̀ báyìí, kò sí nǹkan kan tó lè dá mi dúró mọ́. A sì ń gbìyànjú láti bá àwọn apá kejì náà sọ̀rọ̀, àwọn tó jẹ́ pé àwọn gangan ni wọ́n pè ní ọmọ oyè, torí bá a ṣe gbọ́ nù. Wọ́n láwọn gan nínú iṣẹ́ ìwádìí wọn, kódà wọn ò tí ì mú ọkọ wọn tààràtàrà. Mo sì fẹ́ gbọ́rọ̀ lẹ́nu tiwọn náà. Ẹ dákun ẹ ń bá ní fóònù nọ́mbà wọn lọ́wọ́, fóònù nọ́mbà ìdílé tí ń jọba tó yẹ ó jọba gangan, nítorí pa gbọ́ pé àwọn tó wà níbẹ̀ báyìí kọ́ ni ìdílé tí ń jọba. Wọ́n mú wọn wá láti Ègùn ni wọ́n ní kán wá fún jọba ni. Wọ́n fà wọ́n pé ìyá ìwọ jọba níbí, wọn yìí sọmọ ìlú ọ̀hún. Àwa ò ní gbà yín onílẹ̀ Yorùbá kò ju òjìire tó bá jẹ́ bẹ́ẹ̀ ni. Iṣẹ́ ìwádìí wa ṣì ń lọ lọ́wọ́ àti ìparí ẹ̀. Èyí ni ò tí ì ní jẹ́ kétò ìyógùn dàbí alára, àmọ́ tí ó bá ìtó bíi wákàtí 8 sí 9, ètò mi ò jáde bì tí ó lulẹ̀ tí ó ẹ̀fì ju eléyìí lọ. Ẹ sì mọ gbọ́ àwọn nǹkan gbàǹkangbì tẹ́ ẹ̀ tí ì gbọ́. Àwọn ayé fàpélétè tutọ́ tí wọ́n ń jẹ ní agbègbè Ìpókíà Amọ́yẹwà, ẹni tó wà nídìí ọ̀rọ̀ náà gbogbo ẹ̀ pátápátá là fi ṣàtẹ́gùn láṣẹ Èdùmàrè. Ẹ bá ṣépè fáwa tí ń fi àṣẹ banu ṣépè fáwa, gbogbo bí bá ṣe ń sọ yọ́ sì máa lọ sórí àwọn ọmọ ẹ̀ ní láṣẹ Èdùmàrè. Wọ́n sọ pé àwọn bàbá jẹ́ ìṣú àjàrà, èyí ń kà wọ́n ọmọ. Ẹ wò mí dáadáa kẹ́ ẹ tún mi wò. Ẹni bá mọ̀ pé òun lè gbó Olódùmarè lójú, tó mọ̀ pé òun lè ta Olódùmarè láyà, tó mọ̀ pé òun lè ṣekú pa Olódùmarè, ẹni kó máa bọ̀ kó wá ṣekú pa wá. Àmẹ́ni tó bá mọ̀ pé Olódùmarè ni bàbá, ẹ jẹ́ kí inú ẹ̀ ọmọ dùn ṣáwà. tó wọ́n dákọ̀ èèyàn kan báyìí, bẹ́ẹ̀ ni ọ̀hún bá láǹfààní mo fẹ́ kó bá mi sọ̀rọ̀. Orúkọ ẹni ọ̀hún á máa jẹ́ Ìṣàkà Abolúrìn. Ìṣàkà Abolúrìn, ẹ dákun kí lẹ mọ̀ nípa ọba Ìwáyédodo? Ìbéèrè mi sí Ìṣàkà Abolúrìn nù. Gbogbo ẹ̀yin tó bá wo ètò mi tẹ́jọ́ mọ̀ lóòpókíà, ẹ bá ń sọ fún bàbá Ìṣàkà Abolúrìn pé èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo kàn sí wọn lórí ètò. Mo béèrè ni pé kí ná mọ̀ nípa ọba Ìwáyédodo.
ẹbí ni wọ́n ti máa fèyí ṣe lọ́nà mò ń lọ mò ń padà bọ̀ ẹ ń bá ní kémi ọ lọ kí n má bọ̀ wọ́n wà dé wọn ní débà ní láṣẹ Èdùmàrè ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ lájẹ̀délẹ̀ lérí gbogbo yín nílẹ̀ Yorùbá kò tó òjìire lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ adúláwọ̀ káàkiri gbogbo àgbáyé mo kí gbogbo yín o ẹ kú bẹ́lẹ́dùn àti pé orí ẹ dákun ẹ bá ń gbàgbọ́ tí yín kò ẹ lọ́ máa ṣe nǹkan tẹ̀ ń ṣe ní àdìjọ́ Olódùmarè tí n bá tún dé wọn kì í ẹ sì tún jẹ mi ní wàrà ṣèṣà èmi ni wọ́n mọ̀ wá yìí náà ni wọ́n sì mọ̀ bá wọn ò ní fi yín ṣàwátì láṣẹ Èdùmàrè mo kí yín o ẹ kú kalẹ̀.